Aláròyé máa wí o. wàhálà wà o wọ́n pa ọmọ aṣáájú ẹgbẹ́ accord lọ́sùn. ìgbìmọ̀ tó ń ṣe ìpolongo ìbò fún gómìnà adémọlá adélèké ìyẹn ìmọ́lẹ̀ campaign council ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí láti tanná wádìí bí àwọn kan ṣe gbẹ̀mí kọ́ládé elúyẹra tó jẹ́ ọmọ bíbí adarí àwọn obìnrin nínú ẹgbẹ́ accord níjọba ìbílẹ̀ ìrèwọlé. ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ ọ̀ṣun ti sọ pé àwọn bá òkú ọmọkùnrin kan nílẹ̀ẹ́lẹ̀ lágbègbè kan nílùú ìkirè pẹ̀lú ojú ìbọn lára rẹ̀. agbẹnusọ fún ọlọ́pàá abíọ́dún ọ̀jẹ̀lábí ṣàlàyé pé kọmíṣánná ọlọ́pàá ti kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ síbi ìṣẹ̀lẹ̀ náà. ó ní lóòótọ́ làwọn rí òkú ọmọkùnrin ọ̀hún táwọn sì rí ọ̀pọ̀lọpọ̀ àpá ọta ìbọn lára rẹ̀ níbi tí wọ́n ti yìnbọn fún un àti pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ táwọn sì ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tó gbé òkú náà kúrò níbẹ̀ láti lè mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. àmọ́ ṣá agbẹnusọ fún ìmọ́lẹ̀ campaign council amòfin pẹ̀lúmi ọlájẹ́ngbésì sọ pé alẹ́ ọjọ́ friday ọjọ́ 8 oṣù karùn-ún ọdún yìí nìṣẹ̀lẹ̀ náà wáyé. ó ṣàlàyé pé nítòsí mọ́ṣáláṣí onírèké nílùú ìkirè làwọn tóògì kan tóun nígbàgbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc kọlù kọ́ládé tí wọ́n sì gbẹ̀mí rẹ̀. ó ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ pàápàá pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe kùnà láti gbé ìgbésẹ̀ tó gbópọn láì fi ti bí àwọn ti ṣe ń pariwo lójoojúmọ́ nípa onírúurú ìṣẹ̀lẹ̀ abàmì èyí tó ń ṣẹlẹ̀ nílùú ìkirè pé. ọ̀làjẹ̀ngbésì sọ síwájú pé gbogbo ìgbà ni wọ́n ń kọlu àwọn ọmọ ẹgbẹ́ accord níjọba ìbílẹ̀ náà bẹ́ẹ̀ ni ìjínigbé kò lóǹkà tó sì jẹ́ pé àwọn kò dákẹ́ rárá ṣùgbọ́n ṣe làwọn ẹ̀ṣọ́ aláàbò dé fìlà máwòbẹ̀ títí tó fi yọrí sí ikú odindi èèyàn báyìí. ó ní ohun tó ń ṣẹlẹ̀ ṣáájú ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun yìí léwu púpọ̀ fún ìjọba tiwantiwa gbogbo àgbáyé ló sì yẹ kí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìdí tí wọ́n fi fọwọ́ lẹ́rán bí ẹni pé kò sí nǹkan kan. àmọ́ ṣá ọ̀kan lára àwọn alága tó ń rí sí ọ̀rọ̀ àwọn oníròyìn nínú ìgbìmọ̀ ìpolongo ìbò fún aláàjì bọ́lá oyèbámijí mọ́gàjí kọ́lá ọlábísí sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹgbẹ́ àkọọ̀dù ń pa. ọlábísí ní ó ṣeni láàánú pé ẹgbẹ́ àkọọ̀dù ń fi ẹ̀mí èèyàn ṣe òṣèlú. ó ní kí ló dé tí wọn kò jẹ́ kí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n fi ń pariwo pé ẹgbẹ́ apc ló wà nídìí rẹ̀. ó sọ síwájú pé ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ gbé ọ̀rọ̀ ikú kọ́ládé kọ́ ẹgbẹ́ apc lọ́rùn kí àwọn aráàlú lè káàánú wọn. bẹ́ẹ̀ bí ìṣèjọba adeleke kò ṣe ka ọ̀rọ̀ ètò ààbò sí láti bẹ̀rẹ̀ ló ń fi àlàáfíà ìpínlẹ̀ ọ̀ṣun lògbòlògbò báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí. Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín fún Aláròyé.